àlàáfíà fún bàbá àránṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára òde wọn gbẹdẹ. ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá àránṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára òde wọn gbẹdẹ. Mo mọ̀ pé mọ̀mí sọ́ọ́ mọ́ wà àdúrà wọn wá àtúbà wọn lórí rẹ̀. Allahu Akbar. Wọ́n ká lọ. Àlàáfíà fún bàbá. Àránṣe lọ́pọ̀lọpọ̀. Gbogbo ìgbà tára ó dé ìrìn gbẹdẹmukẹ. Mo wí tiẹ̀ lọ, mo wí tiẹ̀ lọ. Ẹ̀mí gígùn fún bàbá o. Àlàáfíà fún bàbá. Àránṣe lọ́pọ̀lọpọ̀. Gbogbo ìgbà ó ti rẹ̀ báyìí. Lakọ́díjà kúmùlẹ̀ yìí la fi Salatul Fati ọlọ́mọṣàjà rí ayé kí á rí àwọn bàbá pẹ́. Nísìnyí a gbé fèrè lọ sí ọ̀dọ̀ àwọn àlùfáà wa tí wọ́n wà níkàlẹ̀, àwọn ni wọ́n bá wa ṣe àdúrà fìdáwù fún àwọn àlùfáà wa Abdul Wahab Muhammad Yusuf. Àwọn ni wọ́n bá wa ṣe àdúrà fìdáwù fún wa. Àwọn àlùfáà wa tí gbogbo wọn mọ̀ lọ sí ọ̀dọ̀ wa, àwọn náà ni wọ́n jẹ́ pé yatanawwalu suratan min suwari Sheikh al-Wadiha. Ẹni pé ìkànnì àwọn fọ́tò ìkànnì àwọn ṣiṣẹ́ bàbá náà ní jẹ́. Wa arafnahu bi kulli ma yu'rafu bihi al-ulama. A sì mọ̀ wá pẹ̀lú gbogbo nǹkan tí yẹn máa fi máa wà fún àlàfo. min al-mawahib wal malakati. Nínú àwọn nǹkan tó fi jẹ́ jami' al-mayadin wal jawanib. ní gbogbo fánù ní gbogbo. فليتفضل أستاذنا بكل إجلال وإكرام. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. أدعوكم فولم. الحمد لله. أشهد أن محمد صلى الله عليه وسلم. wọ́n ní kí a ṣàdúrà fún bàbá Abdul Wahab, bàbá Nímátà. wọ́n ti ń bẹ́ẹ̀ nù kẹ́, wọ́n ti ń bẹ́ẹ̀ nù gẹ̀. gbogbo wa lápapọ̀ nísìnyí àwọn fún tẹ́sí báwa. a ṣe istighfaru, a ṣe Salatul Fati, a ṣe la ilaha illallah bá ṣe máa ń ṣe, a lè ṣe gbogbo àwọn ètò tá máa ń ṣe kọ́lọ̀ mọ́ṣàbà múládẹ̀ bá wọn. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم. اللهم صل على سيدنا محمد الفاتح الفاتح والكاتب لما سبق ناصر الأكبر والهادي إلى صراطك المستقيم وعلى آله وصحبه رب العالمين. اللهم صل على سيدنا محمد الفاتح والكاتب لما سبق ناصر الأكبر والهادي إلى صراطك المستقيم وعلى آله وصحبه رب العالمين. اللهم صل على سيدنا محمد الفاتح والكاتب لما سبق ناصر الأكبر والهادي إلى صراطك المستقيم وعلى آله وصحبه رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. واعلموا أنه لا إله إلا الله، 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 لا إله إلا الله. سيدنا محمد رسول الله عليه سلام الله. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدعو مع لا إله آخر لا قرآن له بهم فإنما حسابه عند ربهم إنهم لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين.
وقل رب اغفر وارحم وأنت خير الراحمين 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 التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات صلوات الله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين وما شفاتي كرسي ميوى قل الله مكلا صلاة الفاتحة ميوى وقل رتا بعدين به فوا عبد الوهاب tí wọ́n ti ń bẹ níwájú Ọlọ́run ọ̀rọ̀ mẹ́ta bá ṣàlékún àforíjì wọn mẹ́ta bá ṣàlékún kẹ́ wọn Fatiha kan kùrùsí mẹ́wàá Qul huwallahu mọ́kànlá salatul Fatiha mẹ́wàá. Akọ́dé akọ́nlẹ́ ṣọlátù fàtì gbogbo nǹkan tí bàbá náà fi sílẹ̀ látòrí àwọn ìyàwó àwọn ọmọ ọlọ́kùnbà dáhùn sí. Gbogbo àwọn àlùmọ́kù pátápátá akọ́dé akọ́nlẹ́ ṣọlátù fàtì kan fún gbogbo wa ọlọ́run jẹ́kẹ́ ní wọ́gùn lọ́lẹ́fẹ́ ara ìtìlú kí ọgbọ́n jìnà síra wọn kígbà jìnà síra wọn kọ́lọ́ má ṣe tẹ̀lé tẹ̀lé àwọn ọkùnrin. Gbàtà bẹ̀rẹ̀ àdúrà yìí ara gbogbo àwa màbúkọ ara wa tún súnkì ẹkún ń gbọ̀n àwọn ẹlòmíì pẹ́lẹ̀ mi tí mo dúró ìyẹkún ń gbọ̀n mi ìpẹ́ ayé bàbá yìí ti tún ṣòfò báyìí wípé bàbá ní mọ́tà bàbá ètò ó ti ní ètò àwọn àfáà wa nígbà tí bàbá yìí lọ wọ́n ń jẹ Friday tó tẹ̀lé àwọn agbọ́tẹ́ nìkan sílẹ̀kùn àwọn bàbá ní mọ́tà àwọn ń bọ̀ o wọ́n nígbà táwọn wá jáde àwọn ará ti pé wọ́n ní mọ́tà máa ti lọ wọ́n ní kọ́kọ́ gbogbo táwọn ní àwọn fẹ́ lọ rú tó bá wọ́n ní kọ́kọ́ da ogun system àwọn rú àwọn kọ́kọ́ jòkó náà aṣíwájú rẹnu ọ̀rọ̀ ń bọ̀ gbogbo àwa alàmàbò ọlọ́dẹ́gbẹ́ mi wọ́gùn o bẹ́ẹ̀ láti ara àti ìdùnnú Imam Ghazali Hujjatul Islam ó ní ad-dunya nawmun ayétayé òní òun ni wal akhiratu yaqzatun ẹ̀wá rí bẹ́yìn òun gẹ́gẹ́ ní ayétawà yìí oorun ni gbogbo wa ń sùn báyìí gbogbo tá à ń ṣe yìí náà ojú oorun la wà bàbá wa kú tán tá a dé ọ̀hún ìgbà ilẹ̀ ẹ̀ṣẹ̀ wa lajú bá ní mọ́ta ti lajú báyìí wọ́n ti mọ kí làwọn ṣe ojú wọn ti là nísìnyí gbogbo ojú tiwa yóò ti là àfàwọn wà ní Ọlọ́run nìkan àti bí àtọ̀hún bákan náà ni lọ́dọ̀ wọn àwọn àwọn tó kù wal akhiratu yaqzatun ẹ̀wá rí bẹ́yìn òun gẹ́gẹ́ ní wal mutawasitu baynahuma al-maut nǹkan tí wọ́n bẹ láàrin àwọn méjèèjì òun náà ní kú nǹkan tí nǹkan dá ìka àti kan dúró tá a fi lọ jí síbi tó yẹ ká jí sí ikú náà ní kọ̀ òun ló wà láàrin wa
wọ́n ní woman akama alal hawa dọ́là ẹni bá wá ṣe woman nazara bi ayni al hawa dọ́là ẹni bá wá fi ojú ẹni tó bá fi ojú ìfẹ́ nú lu ayé yóò sọnù. tó ìfẹ́ nú ló fi lu ayé bàbá ní mọ́sàn án ló fẹ́ nú ìgbà tó bàbá bá ti ní ṣe báyìí bẹ́ẹ̀ náà ni ó ṣe yóò gbé tí àdá ní gbogbo ọgbà fi tata khidmati shaykhihi. kò fìgbà kan yóò wọ̀n gárí ọlọ́dẹ́ kẹ́mi ọ̀gá ogun nígbà tó rẹ̀ wọn mọ ipa tó ga kó ní ti àdúrà ní ti towó ní ti sàárà ní ti gbogbo nǹkan bí ọ̀gá rẹ̀ ṣe gbọ́dọ̀ nínú ọlọ́dẹ́ kẹ́mi ogun fún wa sáà ọlọ́dẹ́ kẹ́mi ogun fún wa sáà ọjọ́ tí lọ́nà mi ìfẹ́ ńlá bàdà sáà ni ọlọ́dẹ́ kẹ́mi ogun fún wa sáà ọlọ́dẹ́ ara àti dùnú ọlọ́dẹ́ wa Muhammad la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá ní mọ́ta ti wá lọ bàbá yìí ò fi ìfẹ́ nú bá ọ̀gá wọn lò gbogbo àwọn tó kù náà gbogbo wọn náà wá ń fi ìkìláṣù ní ìyá àlàfin bọ́gà lò ẹ̀mí wá mọ́ sí ọ̀gá ẹ máa wo gbogbo tí ó tẹ̀lé gbogbo tó bá ti fi ẹ̀mí kan bá ọ̀gá rẹ̀ lò ẹ máa wo bí tẹ́gẹ́ ni ẹ máa wo tí ó tẹ̀lé òun ni mọ̀bùtádà wọn olówó lè máa ń zá kọ̀wó lákínà unzur khabara li mọ̀bùtádà مبتدأ خلق لمن ذاكه لكنه انظر خبرا لمبتدأ. gbogbo ẹni tó bá ti dára sínú àwọn ẹni ọlọ́run mubtada ni gbogbo mubtada ló máa ń ní wọ́n máa wọ kábàrù ẹ̀. mubtada khulq liman bẹ́ẹ̀ wọ́n ní à ń jára fún bàbá ní mọ́tà yìí iṣẹ́ tó ń ṣe ilẹ̀ ní ìṣàdúrà fún. sáà bàbá wa ni máa bò. مبتدأ قلوب لمن ذاقه لكنه انظر خبر المبتدأ خبر مبتدأ ناني خبر مبتدأ bàbá wa nǹkan tó bẹ̀rẹ̀ kò mọ̀ pé báyìí ló ṣe rí kò yàn pé wọ́n takú sọ́nà ọlọ́run gbogbo ọlọ́mọdé àtakú sọ́nà o jábá bàbá wa lùmọ̀ àbúkù jábá wọn rìn jìnnà jẹ́mi wọ́n gùn àwọn kan náà bàbá wa lùmọ̀ àbúkù ẹ̀kọ́ kọ́ lu 1000 years láyé. ní ìtí ẹ fi jíṣẹ́ ọlọ́run ọlọ́run fún àwọn kan ló yọ ọ́lẹ̀ fún wọn ọlọ́run ṣàbàrà ṣe bẹ́ẹ̀ kẹ́mi yóò gùn débi pé àlàáfíà rẹ̀ ó ti wá kún ẹ wà ní rí dààmú lórí ọmọ lórí ìyàwó lórí gba ọmọlé kéwù lórí àwọn àjọmọ́ ọlọ́lá ọlọ́wọ́lá quwwata illa billah bisimilahi iná àti ìlà fún gbogbo wa. àwọn àgbà ló wọlé ọjọ́ kẹ́mi ogun bẹ́ẹ̀ láfẹ́ ara ti dùnú àyè tí bàbá wà nísìnyí àfi ká máa fẹ́ràn kọ́nà jẹ́ kẹ́ni bàbá ogun ààyè tí bàbá wà nísìnyí ààyè home philipu yúùtì wọ́n fi sàmà ìtara àhùmọ̀. home philipu yúùtì wọ́n fi sàmà ìtara àhùmọ̀. wọ́n tara àhùmọ̀ hìnà mìíràn làásẹ̀wáàkì. wọ́n tara àhùmọ̀ hìnà mìíràn làásẹ̀wáàkì. àyè tí bàbá wà nù káfí síbẹ̀ ọlọ́jọ́kẹ́ ní bàbá ogun ọlọ́jọ́kẹ́ ní bàbá ogun ọlọ́jọ́ láti ara àti ìdùnnú lákọjá kúnlẹ̀ ọ̀sán láti fàtí. lábẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá wa lè máa bò olóore wa ọ̀gá wa wallahi tahaya bikum kullu ardin tanziluna biha. gbogbo ilẹ̀ tẹ́ ẹ bá dé ilẹ̀ òní gángan fún ààrẹ máa ń kí yóò sì máa ń yé pẹ̀lú látara dídé bẹ̀. gbogbo ara ọmọ tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ sábà ní wá ọmọ náà tó bá jókòó ni wọ́n mú dé yóò sì yè. tẹ́ ẹ ti dára ẹ ti fẹ́ ṣiṣẹ́ lára ẹ̀ tààyà bìkan kúlò àrèdé kúlò tòlágbé tanziluna biha. gbogbo ọmọ kéwù. tẹ́ bá ti ní mo fẹ́ ṣiṣẹ́ lára ẹ̀ gbogbo ilẹ̀ tẹ́ bá ti dé tó bá jẹ́ òkú ni ó gbọ́dọ̀ máa yè. ka annakum fi biqa'il ardi amtar. tèmi tó jọ bá sọ̀kalẹ̀ kí ni òjò fẹ́ ṣe nílẹ̀ kó mú gbogbo nǹkan tó wà tó jẹ́ àǹfààní nínú ilẹ̀ jáde ẹ wọ́n wá mú àǹfààní ọmọ kankan jáde pé èyí lẹ́gbẹ́ ẹgbẹ́ wọn kí ọmọ yìí ó ní fàṣọ à. ẹ máa ti tẹ́ tiẹ̀ nìkan. àwọn ló ti tẹ́ àwọn ìdájọ́ láti ti tẹ́tì wípé òbí wàhálà kọ̀ọ̀kan fatia mú ní bisimilahi rahman rahim wàhálà èyí ní fàṣà ẹ mú. afẹ́ awàlùdáàdì ni afẹ́ ṣe rìádà nígbà náà lọ́nà láti ṣe rìádà àwọn méjì ẹnìkan máa kẹ́ ẹnìkan máa tú. ẹ̀yin ò bá ṣe báyìí bá ajá ní ìlú so àwọn ọlọ́wọ́ bí tẹ̀lé wọn ò kíá wọn ò gbé síkè múnà ní kẹlára
àbíyẹ̀lẹ̀ mi náà tó wá ní àbí kí ṣiṣẹ́ tó nǹkan tí wọ́n rí lára ní àwọn lọ́kì dá ti yí gbogbo àwọn tí yín náà ọlọ́mọ ṣàbára yìí wọ́n kálẹ̀ èyí tó ti yí ọlọ́mọ tó padà sẹ́yìn èyí tó wá kú tó ń yè lọ́wọ́ ọlọ́mọ ṣàbí yè kálẹ̀ bọ́lá ń ṣe yẹ yín lọ́dọ̀ bàbá wa àgbà ọlọ́mọ ṣàbí gbogbo àwọn tí yín náà wọlé gbogbo àwọn ọmọ yín náà tí a ti fẹ́ máa yẹ àìtí yè àkà ń fẹ́ máa yẹ ní ọlọ́jẹ́ká wa náà yé o ọlá yín níwájú ọlọ́run wà á máa bú ọlọ́jẹ́kẹ́ mi yógùn ọlọ́jẹ́kẹ́ mi yógùn láhùlà wàlà quwwata illa billah àwọn àti lọ́gbẹ́ kí máa pọ̀ ní kí wọ́n àwọn afáwa ọ̀gá mi doctor doctor máa ń pè wọ́n mo fákòrò ní máa ní máa ń pè ọlọ́jẹ́kẹ́ mi yógùn fún wa máa ní gbẹ́jẹ́ lókè mi ẹnu mi sì ń dùn bíá kọ́lọ́n kó wọ́n jẹ́kẹ́ mi àbọ̀ àlàbálẹ̀ ogún o ó lè ní pé wúlò pẹ́ ẹ̀yin ẹ̀jẹ̀ mọ́sálò lọ́ka irin ní tula àti kí ó bá ti dé ó ti dé eléyìí o ti padà sẹ́yìn o ti padà sẹ́yìn ọlọ́dẹ́kẹ́ mi àbọ̀ àlàbálẹ̀ ogún بالعلم وقرأ سيد واي بالعلم والمال وطول العمر والكرامة والعافية والسلامة لقد جاء الله صلاة الفاتحة آمين آمين كما معقول لك من يوم لك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين Kani aminu. Amina. Kani aminu. Ok. Speaker fẹ́ lo speaker. Lẹ́yìn tèmi rò pé èyí tí a máa ń ṣe gbogbo ìgbà tẹ́bá wo bánà tó wà lẹ́yìn yẹn ó wà ní program wa àbí tẹ́bá wo e-flyer tá send online ẹ gbàdá rí pé a fàyè kí ẹ béèrè béèrè káwọn ṣe ìwà dára lóhùn àfàyè ẹlẹ eléyìí ó kọ́ mọ́ ní gbogbo lẹ́tọ̀ tá máa ń lọ wọ́n ṣàwọn béèrè báwo lọ ṣe kírun lẹ́yìn tá bá ṣàdáyà tó ń sọ lẹ́yìn ẹ̀kọ́ là ń sọ yìí àwọn ìbéèrè tí wọ́n lè fi gbáyé tí àwọn tó wọ́n wá gbówó òfin ní sọ wá nù tí arákùnrin yàtọ̀ láàrin àáfàá sí àlùfáà kò sí nǹkan tó bá dùn lóyún ní kí ọmọdé ọmọdà wa ọ̀gá ṣé èkì kọ́ wa pé kí ọmọ ògùn kò sí nǹkan tó bá dùn bẹ́ẹ̀ bọ̀ mímọ̀ ògùn yẹn ọ̀nà olóògbà mọ́ kí lọ́n fi pò ó kí lọ́n fi ṣe ẹ̀rí pípa tí àwọn ṣẹ́gbẹ́ àyè kan gba controversy tó lọ Nàìjíríà ṣe nípa ẹnìkan ní kíní kan ìlú kan ló da ẹnìkan ló da ẹ̀rí kan fò wọ́n dẹ̀ clear fẹ́ni tí ò bá mọ̀ tán ẹni tó bá tẹ̀lé ọ̀rọ̀ wọn ẹni mọ̀kàn tó ń lọ gbogbo kí ní ètí trend gbogbo aláwẹ̀ di blogger gbogbo aláwẹ̀ di lecturer àdẹ́gbẹ́ òtún kankan sọ lórí social media akọ̀ bẹ̀rẹ̀ síbẹ̀ náà ní ó easy akọ̀ gbé fóònù báyìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ́nà ní so a bẹ́tà ká béèrè questions tó máa wúlò fún gbèsè ayé wa Nàìjíríà Tajidi ni Muhammad al-Awwal tí bá pè é ustaz tí bá pè é mukadam ṣé omi ń bẹ gálẹ̀ bá fún yẹn náà mọ̀tàbá rí àwọn ọ̀nà ìyẹn lè gbàgbé Nàìjíríà ti bá Nàìjíríà débi pé almost every day ti bẹ́ lọ́hùn kọ́nà wọn láyé ẹ̀ sheik alámaṣọ́ ń tàbí lọ́dọ̀ yìí o gbogbo ànìmọ́sọ̀ a ti bá Nàìjíríà débi pé àwọn ta níṣẹ́ ta ní hope àtùbà hopeless mọ̀tàmọ́ ọkọ̀ ẹ̀dàkọ̀ mọ́ ní àwọn ta níṣẹ́ àwọn jáde ní láàárọ̀ àwọn padà wọlé a níṣẹ́ a ní pàtàkì lọ ṣe ó yídà àwọn máa wá àbí kò ní wá àmà lọ àwọn ta wá ń fún kí ní ìrètí wọn tẹ́gbọ́n ti dìpẹ́ lórí pé tí wọ́n bá ti dé kì í ṣe àwọn ìyàwó mọ́ sọ́hùn mi gbọ́dọ̀ wá pàbọ̀ lọ rẹ̀ ó máa sẹ́ni owó sí mi lẹ́nu tí bóyá wà ń skul àbẹ́ tí nǹkan pọ̀ fún àwọn ta níṣẹ́ òlówó àbí ọlọ́run já ní ẹni táwọn fún bọ́ọ̀lù ti fẹ́ rí ẹjá bèèrè question lórí ọlọ́run bọ́ nítorí oṣù tó ń bọ̀ ó fẹ́ bẹ àwọn ṣe kìíní jẹ́ treat tẹ́ suspend in last month ṣe treat ní topic tẹ́ treat lẹ́nu mo fẹ́ bẹ̀ yín sà bẹ́ẹ̀ náà máa fi ṣe next e-flyer bóyá ká tó fi sí service series 2 so ẹ máa wọn kúrò ní gbogbogbogbogbogbogbò
mo dẹ̀ láìkí bẹ́ṣe jẹ́ kí ustaz ẹ̀dí ní àwà wọ́n ṣe wọlé tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kúrò fún wa Àfá Ibrahim ọlọ́wọ́ bá lè nímọ̀ albarka níbi Muhammad albarka bàbá tí ń mẹ́kàlẹ̀ àfá mi ló kẹ́yìn náà so ẹfẹ́ ayé ẹgbà wá kọ́ ẹgbẹ́ next room ma jẹ́ service next 2 so afẹ́ gbọ́ dáadáa afẹ́ gbọ́ ìjìnlẹ̀ kìíní ẹ̀ lẹ́yìn tó bá padà jẹ́ ká máa questions nígbà ètò máa wúlò fún gbèsè ayọ̀ wa bàbá náà fara mọ́ iṣẹ́ táwọn ọ̀jọ́ wọn rán mi mo jẹ́ ìsà so ẹni tó bá ní question tó fẹ́ béèrè ká béèrè ọkùnrin kan obìnrin kan tó bá dẹ̀ sì ṣùgbọ́n àtọ̀ pẹ́ta kí n dá gbogbo padà fáwọn afá mi. Oya sà, oya. Ṣé mú máìkì wá? So ọkùnrin kan àbóbìnrin kan. Àwọn tí sọ ní series yẹn. So bóyá wọ́n ní kó di phase 2. Oh, extended. So alábàá tó fẹ́ béèrè. Ok, àwọn ọmọ kébí tó fẹ́ béèrè. Sallallahu alaihi wasallam. Alábàálẹ̀ má fi lọ jókòó wa. Ìbéèrè question. Lẹ́ẹ̀kan nígbà tí ṣéwù ń bá a sọ̀rọ̀ lọ, kò ní ìbéèrè question. A ní wọn láwọn fẹ́ jinlẹ̀, so adẹ̀fẹ́ kan jinlẹ̀ nínú ibi tán dé yẹn. Ẹ̀yin kan má jinlẹ̀. So oníṣẹ́ wa ní Series 2 máa wà. So Series 2 yẹn nǹkan tó yẹ kí wá bèrè mo ní kẹ́ máa bọ̀ ni pé ṣé ẹ jẹ́ ká jinlẹ̀ ẹjọ́ yẹn àbí ká wá question yẹn pé. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Abáṣẹ́ni, ẹnu ẹmọ́ ò lè náwọ́. A bá àwọn ṣéègìrì, wọ́n sì fún wa ní ẹmọ́ bínú. Ẹgìn kọ́pì ìsà. Wọ́n sì fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, wọ́n kọ́ wa. Tẹ́bá mọ́tò àkọ́kọ́ ń jọ̀kan ní bí adáàlá àti àbí bàtà ní ilé. Ẹ̀dá òkè gbé tán. Làwọn yóò sọ pé ẹ̀dá kí rí korí máa mì. Mi ò wà bàjẹ́ mo lè níbi tí mo kù sí. Bọ̀dún náà ti gbé mi ní tí bá kàn rí akọ ní onípàànà bíbí kan, akọ alimabu. Salamu alaikum, salamu alaikum, wọ́n ti wọ́n báyìí. Akọ alimabu. Ó jẹ́ kí n máa kọ́ṣọ́ ara mi fún àwọn kankan pé fèsì ẹ̀ jẹ́ sí àyọpẹ́ yọ tí alimabu ti kún. Orúkọ mi sì níta alimabu wù. Náà nípa question tẹ́ sọ ìgbà tí àwọn ṣègbè àyè kan wọ́n máa ń sì ọ̀rọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ tí kámẹ́rà bá ti ń gbé bá àmọ́tẹ̀jí ní sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ̀ ń káwọn kíní yẹn ẹ̀ ń káwọn kíní yẹn ẹ̀ ń káwọn kíní yẹn wọ́n á rò pé àwọn ọ̀dọ́ òpònú kan ibẹ̀ náà máa extract tó máa ní kó nǹkan dábàá yẹn sọ ibo làfáà ti ń bọ̀ ibo làfáà parí ọ̀rọ̀ ẹ̀ sí wọn ní sọ so ọ̀gá máa ń sì bọ̀ ọ̀rọ̀ wọn wọ́n máa ń jọ tọ́mọ máa sọ̀rọ̀ pé ó ní í ṣe pẹ̀lú pé kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ pé báyìí ṣe nílé lè wọ́n máa sọ léyìí tó pé máa bá bẹ̀ẹ̀ mu ábọ̀dọ̀ wa mu ábẹ́ tó bá padà gbọ́ mu so inú èyí tẹ ní kí wọ́n jìnlẹ̀ yẹ ẹ fi question yìí sí phase 2. ẹ̀jẹ̀ ni Allahu Akbar. Allahu Akbar. Kani Allahu Akbar. Allahu Akbar. Kani Allahu Akbar. Allahu Akbar kabira. Lọ́dọ̀ àwọn afọ́ ní gírámà wọ́n ní àwọn kẹ́lìmọ̀ kan wà tó ṣe wípé ó máa wà ní form of masculine àmọ́ tá a bá dẹ̀ máa wo mínú ẹ̀ á rí i pé feminine ni lọ́dọ̀ àwọn onínáwó á máa ráwọn kẹ́lìmọ̀ kan tó ṣe pé ó ń gbé ìgbé akọ wá àmọ́ abo ni tí wọ́n kẹ́lìmọ̀ bẹ́ẹ̀ súnmọ́ mi Ibrahim ní wọ́n kẹ́lìmọ̀ bẹ́ẹ̀ bí a bá fẹ́ gbé lọ síbi tẹ̀síbẹ́rù wọ́n wá dá yàwó padà sí torí pé kullu shay'in yarji'u ila asli. Gbogbo nǹkan padà lọ síbi ìpínlẹ̀ rẹ̀ ní èyí. Gbogbo bí a ti máa lọ tí a máa bọ̀ kullu fadlin fi hadha as-sarh al-ilmi
يعود إلى شيخنا المحبوب. gbogbo mímọ̀ tá a bá lò gbogbo nǹkan tá a bá lò ní ojú ọ̀nà mímọ̀ yìí ọlá rẹ̀ ń padà lọ́sọ̀rọ̀ wọn lánàá mahbub ni. àwọn àlùfáà oníwàásí alwaid almuhannik alkhatib almufawwa àwọn àlùfáà àgbà onímọ̀ Salahuddin Nuruddin Salahuddin. radiyallahu ta'ala. bí onímọ̀ bá gbá microphone mú walau lahzatan kódà kò bá ṣe 1 minute. yuzhir linnasi ma fi wiqadihi nǹkan tí ń bẹ́ẹ̀ nù wà ó ní yóò jáde. aw yuzhir linnasi mawahibahu alkhariqa. ọ̀rọ̀ wọn fi àwọn ẹ̀bùn tọ́lọ̀ fún wa tó jẹ́ àwọn ẹ̀bùn tó ga. láì sọ pé wọ́n ṣe a sì gbé microphone fún wọn bil mufaja'a wọ́n sì pè é gèdè wa najaha barizan. wọ́n sì yege. ọbẹ̀ rẹ̀ sí ní yajulu wa yasulu fi masadir mukhtalifa. bàbá lọ. ọ̀wọ́nu tíra oríṣiríṣi wọ́n ṣe wọ́n tíra Imamu Ghazali náà wọ́n tíra afọ àmìnà náà wọ́n tíra afọ àmìnà eléyìí jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ṣòro tó pọ̀ fún bàbá al-Mahbub. radiyallahu ta'ala. torí pé nísìnyí náà ni wọ́n ti ń sọ̀rọ̀ pé ẹni tó dictate àwọn náà al-Mahbub. bàbá al-Mahbub náà. radiyallahu ta'ala. lidhalika àwọn ọmọ fi ń sọ pé gbogbo ẹni tí Ọlọ́run bá ní kó jìnnà min tilka al-buq'ati al-ariqa. ní ilé kéwà ó ní ilé tó lọ. al-ariqa al-ariqa al-majidatu al-ariqa ilé kí ó ńláńlá ni gbogbo ẹni tó bá jìnnà ń bẹ̀ yarji'u a máa dá ọlá náà padà sọ́dọ̀ ẹni tó ní ni. radiyallahu ta'ala. wa da'iman khiltukum aw arakum shirkatan èmi máa ní bàbá gẹ́gẹ́ bí company ni shirkatan ilmiya company mi náà. shirkatan azima company allati da'iman tastani'u ashkhasan aw takhruj aw yakhruj minhu ajyal mukhtalifa. àwọn company ló dé àwọn èèyàn làwọn máa ń. káwọn fi rẹ̀ ọ́ amiru shu'ara Ahmadu Shawki radiyallahu anhu. ìgbà tó ń kí ànábì bọ̀ sallallahu alayhi. àfọ́ àtọwọ́kọ́ ṣe búndà Imamu Busairi radiyallahu ta'ala. ìgbà tó ṣe é tó gba yìí Ahmadu Shawki náà wà lèmi náà fẹ́ àràdọ̀ rẹ̀ mo fẹ́ ṣe mọ̀ àràdọ̀ rẹ̀ radiyallahu ta'ala. nígbà pé ní al-mu'aradatu wal-munaqaratu al-adabiyya inda al-udaba. lọ́dọ̀ àwọn afáàlì bẹ́ẹ̀. ó wá lóun fẹ́ àràdọ̀ ẹ̀ òun náà fẹ́ kọrin lórí agbọ́nrin tó fi kọrin òun nígbà tó wá ń yan ànábì ó yan ànábì débi kan ó ní akhuka Isa dàá mẹ́tẹ́n báwo bá sí tì ní tí bá ti ká kó ká ní. akhuka Isa dàá mẹ́tẹ́n faqama lahu wa anta ahyayta ajyalan min al-umami. akhuka Isa da'a maytan faqama lahu. wa anta ahyayta ajyalan min al-umami. وأنت أحييت أجيالا من الأمم. ó yan ànábì débẹ̀ òun ní akhuka Isa ẹ mọ̀ pé ànábì náà tó bá. ميتا فقام له. bẹ́ẹ̀ni bí o bá sọ̀rọ̀ ànábì kan á ní akhi Yusuf akhi Musa akhi Isa gbogbo àwọn ànábì wọn sírísírí àwọn ọmọ ìyá kan náà ní gbogbo wọn ànábì ní ọmọ ìyá mi ànábì máa ń pè àwọn olùṣàkí wọn dà padà pé akhuka Isa kí ló wí. أخوك عيسى دعا ميتا فقام له. ó ní akhuka Isa ọmọ ìyá rẹ̀ ànábì Isa دعا ميتا. òun náà ṣe kàrámà láyé kí ni kàrámà tàbí Isa ṣe ní pé kí ni dàá mẹ́tàn ó jí òkú kan dìde فقام òkú kan له. mẹ́tàn òkú kan tẹ́lẹ̀ kankan ò mà ó ní kó dìde ọmọ ẹlẹ́hùn òkú náà sì dìde àmọ́ èèyàn kápẹ́ náà lànàbì Musa lànàbì Isa jì èèyàn kápẹ́ àmọ́ wà nẹ́bí ayé ìta àjíyá من الأمم. وأنت أحييت أجيالا. àmọ́ wà nẹ́bí jẹ́ìlù bàdà jẹ́ìlìn bàdà jẹ́ìlìn bàdà jẹ́ìlìn bàdà jẹ́ìlìn ilẹ̀ àmàlà ní hayatala. Ọlọ́run ló máa yẹ continent Ọlọ́run ló máa yẹ Ọlọ́run ló àjẹ́ ìlú kí ló ń pè é. àwọn ìran mò ń wá English ẹ̀yẹn tó lè fi stick dáadáa ni. Ọlọ́run ló máa yẹ Ọlọ́run ló máa yẹ generations tó ti wá dìde lára nẹ́bí. sallallahu alaihi wasallam. gẹ́gẹ́ náà làwọn bàbá wa lọ Ọlọ́run ló máa yẹ generation tó ti dìde lára wọn.
ọlọ́run má jẹ́ kí bàbá kú láéláé ọlọ́run má jẹ́ kí bàbá kú láéláé torí pé ọlọ́run ló mọ iye generations tó tún padà dìde lára wọn ọlọ́run má jẹ́ kí a rí wọn pẹ́. nísìnyí a gbé gbòǹgbò fún Alfa Abdullahi Ogigi Sauti tí ó máa bá zikiri tí ó yẹ tó bá ara mu àmọ́ kí ó tó ṣe gbogbo ẹjẹ́ kí á dà níyà ká tẹ́ wá síwájú bàbá àníyàn. آمين اللهم آمين 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 رب العزة عما يصفون وسلام سلام على الهادي لنحو السلام سراج الهدى توزيع عبادي إمام عليه وسلم له وإليه الدهر عليه وسلم والنفس بأمداي بكل كلام صلى الله عليه وسلم مديلا تبي سيري ووجيتي مديلا تبي سيري ووجيتي وكنزي لأداي لكل مقام قديما فهو عبد قديم وإنه بخدمة هذا العبد نلت مرامي أساجل بالأمداء كل خديم يقلد خير لكلك كل يتيم صلى الله عليه وسلم فكعب وأسان ونجل روات ويوسف والبشير خير خديم صلى الله عليه وسلم لقد سبقوني سبق المجلي كرامة صلى الله عليه وسلم فليت خليلا هذا شاوى لتيم فإن سبقوني بالقريد فإنني بحبي رسول الله جد سكيم فإن سبقوني بالقريد فإنني بحبي رسول الله جد سكيم ونقريدي مدين الهاشمي ومن ألف فنادوا بالمأمود خير العالمين قريدي مدين الهاشمي ومن ألف فنادوا بالمأمود خير العالمين أناجيه في دائمي خزي لأندري أناجي في دائمي خزي لأندري أناجي في كنزي خزي لأندري أوني أنا غوص كتب الوقت في كل حالات أنا الشيخ إبراهيم أنا الشيخ إبراهيم أنا الشيخ أجاك بابا أنا الشيخ إبراهيم شيخ طريقتي أنا الشيخ إبراهيم شيخ طريقتي مواكب والفميك يا أدي Famika ayadi tọ́lábùtù ìdáyẹ̀dá. Bàbá ní tí bá ti ṣe síkìrì, má máa wo ní ìwé máa lọ sọ fún mi bẹ́ẹ̀.
èmi náà wọ́n lọ akọ̀síjà sórí dáadáa. Fámíkà àyàdì tọ́lábùtù ìdáyẹ̀dá. Fábùlì ọ̀ṣàdá mi kàmílẹ̀ rí máa. Fanajini wanajini kawami. Najili hadi akala akiwami. Fanajini wanajini kawami. Najili maharuba akaza akiwami. Fanajini wanajili kawami. Najili akatiwa akaza akiwami. Fanajini wanajili kawami. Najili jamia akaza akiwani. لجأت إلى المولى العلي جل شأنه لدفعي وجلبي قد كفاني يا إسنو يكيني شرباقي وماكري وشغلي جبال لآشمي وأوسن صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد مولانا. 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 بطاني بائسا فاكيا مولانا. فأبوين لي بائسا لفاخيا مولانا. بكتب صفات بالأسماء مولانا. تكشف لي الكرب وتشفي داء مولانا. لا إله إلا الله محمد مولانا. بكتب صفات بالأسماء مولانا. تكشف لي الكرب وتشفي الداء مولانا. المصطفى بمجمع شؤوني مولانا. بالأنبياء بسير كلمة سنة مولانا. لا إله إلا الله محمد مولانا. لا إله الله. لا إله الله. لا إله الله. لا إله إلا الله. لا إله الله. لا إله الله. أعوذ بالله من شر شيطان بجاه برهام. أعوذ بالله من فقر الزمان من بجاه برهام. قول لا إله الله. لا إله الله. لا إله الله. لا إله إلا الله. أعوذ بالله من شر رجال بجاه برهام. أعوذ بالله من شر نساء بجاه برهام. كتب لا إله